Yorùbá ọmọ kóòtù òjíire gbogbo àwọn ọmọ Odùduwà káàkiri àgbálá ayé ẹ jẹ́ ká dìde ká jà fún orílẹ̀-èdè wa lọ́wọ́ tá a wà yìí ẹ má jẹ́ ká bẹ̀rù ẹnìkankan mọ́ lọ́wọ́ tá a wà yìí sẹ́ ẹ má jẹ́ ká ṣe kíni ká bẹ̀rù anybody mọ́ gbogbo ìgbà tí bàbá wa Professor Banji Akíntóyè bá ti kéde pé ká jáde ẹ má jẹ́ ká bẹ̀rù ẹnìkankan o torí ó tó gẹ́ alùpàtà kan kì í dárin ilé ti yá lọ́wọ́ tá a wà yìí sẹ́ ojú fún ojú ni ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ni àgbọ̀n kan mọ́ ó ti gé alẹ́ tí lọ lórí Yorùbá nation yìí gbogbo ọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká fi jẹ́ wọn wípé lọ́wọ́ tá a wà yìí sẹ́ lọ́wọ́ tá a wà yìí àgbọ̀n kankan mọ́ ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ wọ́n ti gé wa létí lọ ọjọ́ tí wọ́n fi lè kéde pé ọyá àyọmọ mi ọyá mẹ́gà rẹ̀ ti bẹ̀rẹ̀ ká jáde tán kábi yé wọn wípé kábi yé ìjọba Nàìjíríà wípé lọ́wọ́ tá a wà yìí sẹ́ àṣẹ wà Nàìjíríà mọ́ wà Nàìjíríà ó ti sú wa ó tó gẹ́ alùpàtà kan kì í dárin o ìyá tẹ́ ibi jẹ́ wà ní Nàìjíríà ó tó gẹ́ a ò ṣe mọ́ wọn èmú yàn lágídì tí a bá fi ìmọ̀ ṣọ̀kan láàrin ara wa tá a jáde tán wọn ò bí pọ́lípọ́lí bàbá ìjọba Nàìjíríà kan dáa tó dèrò dè wá ṣe gbọ́ tí a bá fi lè jáde tán tá a fi ìmọ̀ ṣọ̀kan láàrin ara wa tá a lè gbé tá a wà tìtámì lórí nǹkan tá a gbé dání tá a jáde tán tó yẹ pé ojúfojú la fi ṣe ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ la fi ṣe àgbọ̀n kan mọ́ wọn ò bí ìjọba Nàìjíríà kan dáa yóò wà tí stọọbù àbí tó dá wa lọ́nà òun làbí sọ pé èèyàn wáyé pé ẹ lọ́ máa jẹ ewédú àti àkàrà àtẹ̀fọ́ tó lọ́wọ́ tá a wà yìí o ibi tá a dé yìí lẹ́fù tá a dé iṣẹ́ àgbọ̀n kan mọ́ o tó gẹ́ ìyà tí wà Nàìjíríà fi jẹ wá tó gẹ́ àkílódé tí wọ́n sẹran mẹ́ran kí kankan pa níbí tí wọ́n sẹran mẹ́ran kí kankan pa níbí wà Nàìjíríà ó sì fẹ́ pa ogun wa tán wà Nàìjíríà kọ̀fẹ́ kéyìn wa kó wà mọ́ wọ́n gbógun èdè ogun èdè wọ́n gbé tiwa wọ́n fẹ́ ká sọ Yorùbá tó lè dùn máa rẹ̀ fún wa wọ́n fẹ́ ká sọ mọ́ ìran UK ń ṣe tiẹ̀ ìran lábáwá wọ́n ń ṣe tiẹ̀ China wọ́n ń ṣe tiẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé èèyàn wa ẹ jẹ́ ká jí lójú wọn èèyàn wa ẹ jẹ́ ká jí lójú ká mọ̀ nǹkan tá à ń ṣe àwọn pípì yìí wọ́n fẹ́ pa wá wọn ni wọ́n fẹ́ kí ìrànwọ́ gbérí mọ́ ni wọ́n fẹ́ kí ìrànwọ́ gbérí mọ́ ni ẹ jẹ́ ká dìde self determination ló lè ṣe ọ̀nà kan ṣoṣo tábìlẹ̀ kó wa kó nu mẹ́sì òun náà là ń tọ̀ yìí o ẹ mẹ́ẹ̀ká kó rẹ̀ sí ọkàn o ẹ mẹ́ẹ̀ká nìkan kan dẹ́rù bà wá o ẹ mẹ́ẹ̀ká wojú sẹ́ni kankan o ẹ ti mẹ́ẹ̀ká gbọ́ táwọn olóṣèlú ń sọ o àwọn olóṣèlú àpò àwọn ni wọ́n ń dùn wọn ò jábọ̀ àmẹ̀kúnnù o àpò ara wọn àtàwọn fámìlì ara wọn ni wọ́n ń dùn o kí wọ́n jà fún wa o tí àsìkò kò bá tó àwa ni wọ́n fi gbogbo bá lẹ́mọ̀ ẹ̀wọ̀n kan tí wọ́n mọ̀ lọ ojúlé sójúlé tí wọ́n mọ̀ pé ẹ̀sì gbogbo kọ̀ọ̀kan fáwọn èèyàn wọ́n fáwọn èèyàn 1000 wọ́n fẹ́ rà wọ́n ni o wọ́n fẹ́ kún dìbò fún wọn ni o tí wọ́n bá dìbò fún wọn tán gbà ni wọ́n dá wọn níbi omi ìsìnwọ́ ẹgbọ́ sọ ẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yìn wa sọ ẹ kó rí bẹ́ẹ̀ ọjọ́ ìrẹsì wílé dá àwọn yóò tó wá ní ìsìn ogun wọn wà jobless èyí tó kàwé tó ríṣẹ́ ọ̀pọ̀ jàǹtùtù àwọn ọkùnrin wọn wọ́n di yàwó àwọn obìnrin wọn di olóṣù kalẹ̀ kí ló dé nǹkan tó pé àìṣe tẹ́lẹ̀ ọmọlúàbí ni wà ọmọlúàbí gbogbo àgbáyé mọ̀ wá sí ọmọlúàbí ni wà iṣẹ́ ọjẹ́ wá lógún àmúkànmọ́kan wà Nàìjíríà lọ́sọ̀ wá di báyìí wà Nàìjíríà lọ́sọ̀ wá di nǹkan dáa fẹ́ dáa nígbà táwọn ọmọ bá lọ léèwé èyí ọdún mẹ́jọ wọn lọ ọdún mẹ́jọ léèwé tó bá parí ọdún mẹ́jọ tán wọ́n ti lọ sáàfù tó tó bá sáàfù tán ìgbà náà tó bá kó níbi sáàfù wọ́n fi sàlífẹ̀tì wọn wọ́n fi lọ ríṣẹ́ ìgbà náà bàbá àtìyá wọn mọ̀ jẹun wọn àmọ́ nígbà tó mọ́ lọ sáàfù tán tó padà wálé tí mú ìwé káàkiri tí ó ríṣẹ́ tó ti ní ìdí owó
nǹkan tí ó wù ní ó ṣe náà, nǹkan tí ó wù ní ó ṣe. Òun ló fà tá a fi gbogbo àwọn ọmọ wa tó fi ìyàwó èyí tó ìyàwó wà ń bẹ, èyí tó ìyàwó plus wà ń bẹ. Àwọn obìnrin wa wọ́n dorí kalẹ̀, wọ́n di orí kalẹ̀. Ẹ̀yin yẹn wa, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká dìde ká jà fún òmìnira tiwa gangan, ká lè bá gbégbé àlàáfíà, ká lè bá gbégbé ìrọ̀rùn. Tí a bá jà fún òmìnira wa tá a gbára wálẹ̀ lọ́wọ́ Nàìjíríà tá a wà yìí, ìrọ̀rùn ò dé bá wa, ìrọ̀rùn yóò dé bá wa. Àwọn ọmọ wa tó bá kàwé, tí wọ́n jáde, tí wọ́n lọ sáàfù ìjọba, iṣẹ́ ti wà nílẹ̀ fún wọn tí wọ́n ṣe. Kì í gbé wọ́n sì mọ rìn káàkiri, mú ní káàkiri mọ́. Ìyẹn tá a bá dé orílẹ̀-èdè wa ní o, tó nǹkan tá a ní ó tó wá jẹ, ó tó wá pín. Òun là fi ń pa owó lọ́wọ́ tá a wà iṣẹ́. Ojú ayé ń ṣẹ̀jẹ̀ gidi gan ni. Bàbá Orlando dé tí wọ́n fi lè sọ̀rọ̀ pé ẹ̀yọ́ ọmọ mi àti kó ti tó ẹ̀pọ́ta fún mega rally. Èèyàn ẹ gbọ́, ojú fojú ni o, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. Àgbọ̀n tí wọ́n ti gé tiwa lọ oníkẹ́ká fi ṣe. Ìbájọba Nàìjíríà jà, àníbọn ànádà àníkàkà táyì bá wọn jà, àmọ́ a ní láti fún self defence. Tá a bá ń ṣe rally wa lọ jẹ́jẹ́jẹ́jẹ́, tí wọn ò rí àdá lọ́wọ́ wa, tí wọn ò rí ìbọn lọ́wọ́ wa, tí wọn ò rí ohun ìjà olówó lọ́wọ́ wa, tó máa fẹ́ àtàkì wa, àní ti fẹ́ dára wa ni, kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀. Tí a bá ti fẹ́ dára wa, kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀. Tó yà àbájọba jà, ohun tá a fẹ́ òun là ń pariwo ẹ̀. Ohun tá a fẹ́ lọ́wọ́ ìjọba Nàìjíríà, ariwo ẹ̀ là ń pa pé we don't want Nigeria anymore, we want Yorùbá nation. Let our people go. Ó tó gẹ́, ó kọ́ owó tá a ṣe ní wá Nàìjíríà, ó tó gẹ́, a ò ṣe mọ́. Ohun tá a fẹ́ nìyẹn o. Ohun tí gbogbo àwa 95% ọmọ kóòtù òjìire tá a fẹ́ lọ́wọ́ tá a wà yìí nìyẹn. Bàbá Tinubu, àwa ọ̀gbọ́n kan mọ́ o. Lóòótọ́ ẹjọ́ ọmọ Yorùbá, but kò kàn wá. Ní tẹ́ fẹ́ dà náà ti dà náà, ààrẹ tẹ́ fẹ́ dì náà ti dì yẹn. Àwọn ò sí pẹ̀lú yín, a sì ní wà Nàìjíríà mọ́. Ọ̀rọ̀ Yorùbá, bí ìrìn Yorùbá dé kú lóko ẹ̀wù wà Nàìjíríà, òun ló jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kóòtù òjìire lógún lọ́wọ́ tá a wà yìí. Tó bá wù yẹn support wa, ọ̀rẹ́ mọ́ support wa, tí wọ́n bàjẹ́ tán, ẹ̀mí yóò fi kó ọ̀kan wá. So àwọn pariwo fún yín nìsín, ẹ̀kọ́ tí kún. Bàbá wa Bọ́lá Akíntóyè wọ́n kọ́ lẹ́tà ránṣẹ́ sí yín. Àrà kẹ́ ẹ gbé lẹ́tà náà yẹ̀ wò, kẹ́ ẹ gbé yẹ̀ wò, kẹ́ ẹ balance ẹ̀, kẹ́ ẹ wò ọ̀tún, kẹ́ ẹ wò sí. Ọ̀rọ̀ tí wọ́n sọ fún yín lórí lẹ́tà náà, kẹ́ ẹ gbé yẹ̀ wò, kẹ́ ẹ pè wọ́n, kájọ sọ̀rọ̀, kí ẹ kún Nàìjíríà, kó ní káyọ̀ kọ́ mọ́ lọ́nlọ́ ẹ̀. Ẹ̀kọ́ tí kún torí tẹ́ ǹjẹ́ ń bẹ́ àbí? Torí tẹ́ ǹjẹ́ ń bẹ́, àmọ́ ẹ̀yin òwò nǹkan tí ń bọ̀ lọ́jọ́ iwájú. Wo ewu tó ń bọ̀, wo ewu ń bọ̀ o, Bàbá Tinubu. Ewu ń bọ̀ tí ẹ bá tètè wọnú pìwàdà, kí ẹ ti ṣe nǹkan tí ó tọ́ àti tó yẹ. Tí ó bá délẹ̀ tán, agbára ò ní ká mọ́. Bàbá Tinubu, tí ó bá délẹ̀ tán sẹ́ẹ̀, agbára ò ní ká mọ́. Ìbá dáa kí ẹ tètè sí ẹ̀tọ́, kẹ́ ẹ fi Biafra lẹ́ẹ̀kan mọ́ bá ti wọn lọ. Àwọn àyẹ̀wá àbáwọn Fúlàní kí ni wọ́n wẹ́ púpọ̀ wọn, káwọn náà wọn bá ti wọn lọ. Àwọn ọmọ kóòtù òjìire náà, káwọn náà ká mọ́ bá ti wá lọ. Púpọ̀ lámọ̀ pé àìsí kan náà, àìsílẹ̀yà kan náà. Nigeria is not a country. Geographic ni wọ́n fi agídí sọ papọ̀ ni. Àwọn ọmọ Yorùbá orílẹ̀ kan ni wá, gbogbo àwọn ọmọ kóòtù òjìire orílẹ̀-èdè kan ni wá, dáadáa dúró sángílítì. Torí pé èdè wa là ń sọ lẹ́nu, àṣà wa là ń ṣe, àṣì àṣà lásà. Ìwà tó náà ń dámọ́ wa òun là ń wù, àwù ìwò níwà. Kí ló wá dé tẹ́wàá sọ wá papọ̀ pẹ̀lú Haúsá àti Ìgbò? Kí ló dé? Àjọra náà, àjọra. We are not compatible. No. Òun là fẹ́ ń pariwo fún yín pé ẹ ṣe dé nísìfù báyìí kó tó pẹ́ jù. Bàbá Tinubu, ẹ tètè ṣe dì nísìfù kó tó pẹ́ jù.
tóun tí ẹ lérò kán bá ṣẹlẹ̀ torí àwọn ọ̀rọ̀ táwọn ta ní ìsìn lọ́wọ́ tá a wà àgbọ̀n nǹkan mọ́ o àníṣe àfẹ́ wà lára Nàìjíríà mọ̀ṣẹ́ ìyàtọ̀ ìbejì náà Nàìjíríà ti tó gẹ́ bá Tinubu àfẹ́ sínú wà Nàìjíríà mọ́ bàbá wa Bọ́lá Akíntóyè ọlọ́ba lọ rẹ̀ ní wọn ọjọ́ bá mi lè kéde pé ayọ̀ ọmọ mi bọ́ta láti bẹ̀rẹ̀ ìbálẹ̀ tó mọ̀ pé lóòótọ́ Yorùbá ṣe tán lóòótọ́ àdáwọ̀ fi wá dá àràdẹ́ fi wá dá sẹ̀ bá Tinubu afẹ́ wò bóyá wàá pa wá ni o bóyá ẹ̀fà ní ta fẹ́ ni o àtúnkọ́ náà ń bọ̀ tí ìbá èdè ṣe ń ta fẹ́ báyìí èdè ṣe ń ta fẹ́ o ẹ tètè ṣe ń ta fẹ́ kó tó pẹ́ jù bàbá Tinubu ẹ mẹ́rin káwọn kan mọ̀ tìyín àbáwọn Fúlàní kan mọ̀ tìyín bí kẹ́ mọ̀ ṣe ẹ mẹ́rin kan mọ̀ tìyín o torí tó bá bàjẹ́ tán tó nídìí ní ọ̀dà o bàbá Tinubu tí ó bá bàjẹ́ tán tó nídìí ní ọ̀dà ohun tó bọ̀ yìí tó bá dé tán ara yín ọkọ̀ tó ní lọ́wọ́ bàjẹ́ o ẹ̀kọ́ tó ní lọ́wọ́ bàjẹ́ o ẹ̀ jámọ̀ kan ní ayé mọ́ nìyẹn o ẹni ẹ̀ wọ̀ tí Ibrahim Traoré tó ń sọ sí ní gbogbo gbà tó ń sọ sí Nàìjíríà gbogbo gbà ẹ wò ìlú tó pọ̀ jù Nàìjíríà ni ìlú tí tẹ́rọ́rìsì pọ̀ jù sí Nàìjíríà ni ìlú tó ti ń pààyàn jù Nàìjíríà ni ẹni ẹ̀ wò ẹ̀kọ́ tí Nàìjíríà ti make ẹ wò bad record tí wọ́n ti àtàkì mọ́ Nàìjíríà Yorùbá gbogbo amọ́ kò tó jíire ẹ wá fẹ́ ká wà nínú ìlú yẹn ìlú tó yẹ pé kò sójú mẹ́kan ká mọ̀ gbọ́ ìnira burú mbẹ̀ wọ́n bá pààyàn náà adẹ́kùn jiyàn pé àbí wọ́n bá tún àwọn ríṣùà wọ́n ṣe tiwọn àwọn ajínigbé ṣe tiwọn àwọn Boko Haram ṣe tiwọn àwọn bani ṣe tiwọn àwọn swab àbí kíní kókó wọn àwọn náà ṣe tiwọn nílùú ìkẹrìsọ náà abẹ́ẹ̀rí ẹwà tó ká dúró lùlù yẹn kádìmọ̀ bá lù yẹn lọ ẹ̀yin wa ẹ̀yin bàbá wa àtẹ̀yin màmá wa ẹ jẹ́ ká ronú dáadáa ẹ jẹ́ ká ronú dáadáa ká ronú àròjinlẹ̀ dáadáa Nàìjíríà ti tán lórí kò sí tó ń jẹ́ Nàìjíríà mọ́ wọ́n yẹ káwọn kan tàn wá o àwa tá a rí ìnà là ń sọ̀rọ̀ yìí àwa tá a lè mọ̀ kótó sí Nàìjíríà mọ̀ là ń sọ̀rọ̀ fún yìí ó yẹ kẹ́ ẹ gbọ́ ó yẹ kẹ́ ẹ gbà ni kí a jọ fi ìmọ̀ ṣọ̀kan láti rí wípé a kó àwọn èèyàn wa kó nu wá Nàìjíríà tá à ń pè lóye ẹ jẹ́ ká lọ fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú bàbá wa Prophet Akíntóyè kí a kó àwọn èèyàn wa kó nu wá Nàìjíríà káwọn lè fún wa ká lọ dá orílẹ̀-èdè tiwa kalẹ̀ láti mọ gbígbé àlàáfíà ń bẹ ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú bàbá wa Sunday Adéyẹmọ káyé gbé a kó àwọn èèyàn wa kó nu wá Nàìjíríà yìí a lọ dá orílẹ̀-èdè tàwa náà kalẹ̀ láti mọ gbígbé àlàáfíà ń bẹ ìgbà yẹn ni eku yóò tó kébi eku lé wa lórí ilẹ̀ kò tó jíire ogun kí wọ́n pa ọ̀yàn wọ́n jíyàn gbé yóò dópin tá a bá dá dúró ogun pé kò sí náà 24/7 yóò dópin tá a bá dá dúró ogun wípé wọn ò fún wa lómi àárò mi bọ́ọ̀wù làwọn èèyàn ń ṣe pure water ní gbogbo yẹn ó dópin ìyẹn tá a bá dá dúró gbogbo ọmọ kò tó jíire ẹmẹ́yẹ̀ ká kọtí ikú sí self-determination ẹmẹ́yẹ̀ ká kọtí ikú sí Yorùbá nation ẹ̀tọ́ wa ní ẹmẹ́yẹ̀ káwọn kan dẹ́rù bà wá lórí is our right ìjọ àgbáyé fọwọ́ sí ìjọ àgbáyé wọ́n fọwọ́ sí self-determination kódà kí wọ́n tún fọwọ́ sí self-defense tí mo kọ́ mention lákọ̀ọ́kọ́ wọ́n fọwọ́ sí kò sí nǹkan tí yóò àtàkì ẹni tí ń ṣe peaceful mega rally kò sí tọ̀hún nílùú kò sí ìlú yẹn tó àtàkì ìwé níbẹ̀ kò sí torí àmúbọ̀n dání àná dání we are demonstrate we make peaceful mega rally là ń ṣe gbogbo ayé ti rí wọ́n ìtẹ́wà àtàkì wa ẹ bá àtàkì wa ẹwà ìfọ́ àná ká fọwọ́ lẹ́rìn àbí ká mọ̀ wọ̀nyí àbí ká ẹ̀pà àwọn èèyàn wa àbí ká mọ̀ dìbẹ̀ dára wa ẹ̀ ń tan ayé ẹ̀yìn ọdún wò tabájáde ẹ dán wò ẹ dá yín lẹ́bi lọ́wọ́ tá a wà iṣẹ́ ojú fojú ni o ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ àgbọ̀n kan wọ́n ti gé alẹ́ ti lọ tó ara kan wá inú òdùn mọ́
torí bẹ́ẹ̀ ti ń pa wá lójúmọ́ kò yẹ kí ni ó dùn báwọn Fúlàní ti ń pa wá lójúmọ́ tí wọ́n ń jí wá gbé lójúmọ́ kò yẹ kí ni ó dùn o òun ló fà tá a fi sọ pé ṣe tá a bá jáde àgbọ̀n kan mọ́ ni o ẹ̀yin yẹn wá àsìkò tí ń tó bọ̀ ẹ lọ́ máa jẹ ewédú àti àmàlà ẹ lọ dira ọmọ Yorùbá ni wá ọmọ kóòtù òjìrè ni wá a ní nǹkan tá a fi ń dira ẹ lọ dira ẹ má jẹ́ ká bẹ̀wò ká jáde wá tó má ti fún oríṣi báyìí ká bọ́ sí títí gbogbo wa ta ká bọ́ sí títí ká fi yé wọn wípé ṣe ó tó gẹ́ enough is enough. Enough is enough. We don't want to be part of Nigeria anymore. Nigeria, ó ti sọ wá di ohun tá a fẹ́ dà. Wá Nigeria ti sọ wá di ohun tá a fẹ́ dà o. Ṣé ọmọlúwàbí ni wá o? Àwa ẹ̀sìn ń jàgídíjàgan. Àmọ́ wá Nigeria, wọ́n ti sún wa kan ògiri àti ó yìí tó láti yíjú padà sí wọn. Wá Nàìjíríà iṣẹ́ pẹ̀lú ìwà burúkú tó ń wù fún wa nílẹ̀ Yorùbá pẹ̀lú ìwà burúkú táwọn Fúlàní ń wù nílẹ̀ Yorùbá tí wọn ò ti dẹ́kun ẹ̀ fún wọn wọ́n ti sún wa ọkàn òkèèrè iṣẹ́ àti kó di tó láti kíni láti yíjú tó padà sí wọn àti kó di tó wọ ọmọ kóòtù òjìrè ẹ má jẹ́ ká bẹ̀rù lórí self determination ẹ má jẹ́ ká fòyà lórí Yorùbá nation dandan ni ayé láti gba Yorùbá nation dandan ni ayé láti jà fún self determination láti gbé agbára wálẹ̀ lóko ẹrù Nàìjíríà ṣé ti gbọ́ ẹ ṣe gan ni ètò náà kò ní jù báyìí lọ lẹ́yìn tí mo ní kí wọ́n pàṣẹ gbogbo ẹ̀yẹn wa nìyẹn ẹ bá mi pín ètò kọ́ lọ dáadáa ẹ bá mi pín kọ́ lọ dáadáa káwọn ètò wa gbọ́ méjì tí mo tún pàṣẹ fún ẹ̀yìn. ẹ bá mi sọ̀rọ̀ lóṣù channel mi BM TV ló kọ tí fún channel mi tẹ́lẹ̀ gbọ́ ṣègùn mú kí owó lé o tó dẹ́ kó orí nìfọ́ o bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ ń gbọ́ méjì náà ní di o ọwọ́ dàbí bá mi pé ètò tí ó fi lọ dáadáa ẹni fọwọ́ náà gbọ́mọ sí ọ̀hún èmi ní mọ̀ wá mọ̀ ṣètò fún yín bẹ́ẹ̀ náà sì ni ẹ̀yin náà mọ̀ wá mọ̀ wò mí ṣẹ́ni gbọ́ ẹ ṣe gan-an tó tùbà tó ṣe fún wa ó lè Yorùbá ní kíákíá.